ìyá ẹ̀ta ló ń bọ̀ yìí o, ló ń bọ̀ yìí o, bọ́mọ bá dé ẹ kúrò lọ́nà, ẹ kúrò lọ́nà. Hi guys, èmi náà ni mò ń sọ̀rọ̀ ọmọ mi Abídèmí. Bẹ́ẹ̀ ni ẹ máa wò pé ọmọ mi Abídèmí ó ti tójọ́ mẹ́ta, kí ló dé tààrí ọlọ́run láì. Èmi náà ni mo ti dé gẹ́gẹ́ bí mo ṣe máa ń dé. Yes, kí nìkan tí a mú wá lénìí? Ta ló rán wa ní ọjọ́ tòní? Òun náà ni Adébímpé Adédìméjì. Òun ló rán wa wá, òun ló rán mi wá. Ló ní pé kí n kí gbogbo ẹ̀yin fáǹsì òun pátápátá. Ó ní pé kí n kí yín pẹ̀lẹ́. Kò kí ń ṣe pé bóyá nǹkan kan ṣe yín o, fún àwọn tí ò bá gbọ́ Yorùbá àbí tí ò bá ń ṣe ọmọ Yorùbá tàtà, wọ́n máa wò pé kí mi pẹ̀lẹ́. Ṣé nǹkan kan ń ṣe mí ni? Ṣé mo sọ pé nǹkan kan ń ṣe mí ni? Rárá, kò ń ṣe pé tí nǹkan bá ń ṣèyàn ló máa ń sọ pé mo ní kí n kí yín pẹ̀lẹ́. No, àwọn míì tí a bá sọ ní ti Yorùbá àbí tí a bá fẹ́ sọ pé bóyá ní ti English a lè sọ pé greeting, pé wọ́n ń kí yín bí èdè Yorùbá ni, mo ní kí n kí yín pẹ̀lẹ́. So kí ni nǹkan tí a mú wá fún yín lónìí? Òun náà ni Adébímpé Adédìméjì. Òun ló rán wa wá. So sọ fún wa wípé kí n sọ fún yín wípé múfì tí òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé jáde pé ó ń bọ̀ lójú ọ̀nà, tí òun pe àkọlé rẹ̀ ní Ìyá Ẹ̀ta. Ìyá Ẹ̀ta ni ó pe àkọlé rẹ̀. Ó dùn olóyin, kódà kí ni gbọ́gbọ́n ṣe gbọ́gbọ́n. Bẹ́ẹ̀ ni ó ní pé kí n sọ fún yín wípé ẹ má wò ó o, wípé ṣebí Ìyá Ẹ̀ta lòun pe àkọlé múfì tí ó ń bọ̀ wá, pé kí ló dé tí òun fi wà sọ́rùn, tóun wà sápá, tóun wà sí gbogbo ara. Bẹ́ẹ̀ ni ó ní kí n sọ fún wípé fashion ló láyé. Kí n sọ fún yín wípé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ìyàwó Aláàjì ni òun jẹ́, òun dẹ̀ tún jẹ́ Bímpé Adédìméjì. Bẹ́ẹ̀ ni òun dẹ̀ ti fìgbà kan jẹ́ Bímpé ọmọọba rí. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ ṣe mọ òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ọmọọba Èkìtì ni òun. Ṣùgbọ́n nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní Ìyá Ẹ̀ta yìí, kí ló dé tí òun ṣe wà sọ́rùn, tóun wà sápá, tóun wà sí gbogbo ara? Bẹ́ẹ̀ nítorí pé kí ni òun jẹ́ kókó àwọn tó ń rán wa létí nípa fíìmù tí a ti wò sẹ́yìn. Fíìmù ohun tí a ti wò sẹ́yìn tó lọ tó dùn, tí òun ṣe ìyàwó Aláàjì. Bẹ́ẹ̀ ni pé ìyàwó Aláàjì tí ẹ wò yẹn o, ìpele ìgan tún dùn ju ìyàwó Aláàjì lọ. Tí ẹ bá farabalẹ̀, tí ẹ bá wò ó ló dùn olóyin. Ó ní pé kí n bá yín sọ fún àwọn fáǹsì òun wípé ẹ farabalẹ̀ o, tí múfì tí òun pe àkọlé rẹ̀ ní Ìyá Ẹ̀ta yìí tó bá ti jáde, ó ní kí ẹ tara ṣàṣà, kí ẹ kàn lọ sí orí kíní tóun, orí YouTube tóun, kí ẹ bóun ṣe kíní, kí ẹ bóun wò ó. Ìyá Ẹ̀ta, òun ni àkọlé rẹ̀. Ẹ tún máa wò pé kí ló dé tó tún máa múra bí ọmọọba nínú fíìmù tó tún pe àkọlé rẹ̀ ní Ìyá Ẹ̀ta? Ṣé Ẹ̀ta tún múra bí ọmọọba ni àbí báwo ni? Mo mọ̀ wípé ẹ̀yin fáǹsì wa ẹ máa wà confused. Bẹ́ẹ̀ dẹ̀ sì ni ẹ̀yin fáǹsì Adébímpé Adédìméjì ẹ máa wà confused. Ẹ máa wò pé kí ni nǹkan tó ń mú bọ̀ lápò. Ẹ̀yin ò ṣe ní sùúrù kí ẹ má kánjú. Kẹ wo nǹkan tó ń gbé kaná, kẹ wo nǹkan tó fẹ́ sè. Bẹ́ẹ̀ oníwì jù báyìí lọ, ó ní Ìyá Ẹ̀ta ni òun pe àkọlé rẹ̀. Ó ló ń bọ̀ wá lọ́nà. Ẹ fi ara balẹ̀ kí ẹ wò tó bá ti jáde. Thank you so much. I love you guys. Bye bye.